Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tá à ń gbọ́ wo ni nípa Koko Zaria tí wọ́n ní wọ́n gbé lọ sí court. Èyí tún yà wá lẹ́nu nígbà tá a gbọ́ ìròyìn yìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Koko Zaria wọ́n ní wọ́n appear ní court o níwájú adájọ́ nígbà tí wọ́n gbé ẹjọ́ wọn lọ sí ilé ẹjọ́ fún pé wọ́n fọ́ ìgò mọ́ wọn láwòrí lórí. Ipe ìkan nínú àwọn ọmọọṣẹ́ wọn ló fi ìgò gún láwòrí lórí. Ipe ìbẹ̀dẹ̀ ojú ọgbẹ́ yẹn pọ̀ gan-an ni. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Mr. Ganiyu Oyedepo wọ́n ní wọ́n appear ní ilé ẹjọ́. Wọ́n ní Alhaji Adeleye ló gbé Mr. Gani Oyedepo tó ń jẹ́ Koko Zaria onímọ́tò lọ sí ilé ẹjọ́ nítorí pé ìkan nínú àwọn ọmọọṣẹ́ wọn ó la ìgò mọ́ wọn lórí. Wọ́n ní adájọ́ wọ́n ní ó ní kí wọ́n lọ wá bẹ́ẹ̀lì 2 million wá pẹ̀lú onídùúró méjì tó máa san 2 million. Wọ́n ní ìgbà tí àwọn onídùúró yìí tí wọ́n tètè dé, wọ́n ní bí wọ́n ṣe ní kí wọ́n dá wọn padà sí inú ẹ̀wọ̀n nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn tí ó yẹ kí wọ́n wá gba béèlì wọn, wọ́n ní wọn yọjú bí a ṣe gbọ́ nìyẹn. Kí ni ó fà á tí Alhaji Koko Zaria onímọ́tò àti àwọn ọmọọṣẹ́ wọn fi gún Mr. Láwòrí Alhaji Láwòrí Adeleye ní ìgò lórí? Kí ló fà á? Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n dé Paris. Wọ́n ní nítorí Alhaji Zaria wọ́n dé, Koko Zaria dé. Alhaji Láwòrí wọ́n ní kò recognize wọn. Wọ́n ní nítorí ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ wọn wọ́n fi la ìgò mọ́ wọn lórí. Ṣé lóòótọ́ ni àbírọ́? Àwa ò mọ̀, a sì ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nìyẹn làwa torchlight sí. Ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ àwọn onítíátà àti àwọn ọmọ onímọ́tò bí ìgbà tó jẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n èyí yà wá lẹ́nu nígbà tá a gbọ́ pé ara àwọn onítíátà ni Láwòrí. Àwọn àti àwọn ọmọ onímọ́tò dẹ̀ ní wọn ò jà rí. Kí ló wá dé tó wá jẹ́ pé èyí tá a wá gbọ́ ni pé Koko Zaria wọ́n fọ́ ọmọọṣẹ́ wọn fọ́ ìgò mọ́ Láwòrí lórí pé èyí ò bójú mu náà. So wọ́n ní torí wọn recognize wọn ní ibi òde. Wọ́n ní Alhaji Láwòrí yìí dẹ̀ lọ kí wọn o níbi tí wọ́n jókòó sí. Ipe ṣùgbọ́n ìkan nínú àwọn ọmọọṣẹ́ Koko Zaria ló la ìgò mọ́ Alhaji Láwòrí lórí. Ìyẹn ò bójú mu o. Ṣùgbọ́n wọ́n ní ilé ẹjọ́ wọ́n ní Koko Zaria ní pé àwọn ò mọ̀ ìgbà tí wọ́n la ìgò mọ́ Láwòrí lórí. Ṣé lóòótọ́ ni àbírọ́? Àwọn èèyàn ní irọ́ ni. Wọ́n ní Koko Zaria mọ̀ nípa ẹ̀. Tó bá wá jẹ́ pé Koko Zaria mọ̀ nípa ẹ̀, èyí ò bójú mu, kò bójú mu rárá. Nítorí pé ẹ lọ sí Paris, ẹ ní pé èèyàn kan ò recognize yín, ẹ wá mú gò gbà ò lórí ẹni ẹlẹ́ni. Tó bá lọ kú ńkọ́? Torí mo rí orí yẹn níbi tí tán ti rán tán lẹ bandage mọ́. Tó bá lọ wọ inú ọpọlọ ẹ̀ lọ ńkọ́ nítorí pé kí ni? Ṣé Ọlọ́run ni yín ni tó yẹ pé wọ́n gbọdọ̀ recognize yín ní Paris? Ṣé Ọlọ́run ni yín? Àìmọye àwọn èèyàn tó yẹ pé tán máa lọ sí Paris báyìí wọ́n ti ẹ̀ ní fẹ́ kéèyàn ti ẹ̀ mọ̀ ipá wọn wà ń bẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ máa fi ti Dangote kẹ́ máa fi ṣàríkọ́gbọ́n. Very simple man. Tó bá lọ bìkọ́ ẹ̀ tí ẹ̀ ní mọ̀ ìpó wa mo bá ra jókòó ẹ̀ ní. Kí ni wàhálà gan-an? Kí là ń bá kiri náà? Ilé ayé ilé asán, ẹ fẹ́ pẹ́ ni ẹlẹ́ni ni. Ìgbà tí mo gbọ́ gist mo ní kí ló le tó yìí? Wọ́n nígbà tí wọ́n rí béèlì yẹn san, wọ́n ní adájọ́ ní kán padà sẹ́wọ̀n o. Bóyá wọ́n ti wá rí san lénìí o, a lè sọ. Ṣùgbọ́n ẹ dẹ̀ mọ̀ pé lénìí yìí wọn kì í lọ kóòtù lọ́jọ́ Saturday, ó tún di Monday.
ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Kò sí nǹkan tá a mú wá sáyé, kò sí nǹkan tá a máa mú lọ. Ilé ayé ilé asán ni. Nítorí pé wọ́n recognize yín ní Paris, ẹ wá mú gò ẹ fọ́ mẹ́ni ẹlẹ́ni lórí. Nàìjíríà yìí àfi k'Ọlọ́run gbà wá ṣá. Nítorí àwọn olówó yìí àrà oríṣiríṣi náà máa ń dá. Ẹ máa fi ayé ni mẹ̀kúnnù lára nítorí pé ẹ̀yin lówó. Ẹ wá fọ́gò mọ́ ẹni ẹlẹ́ni lórí, ẹ fẹ́ pàdánù. Ṣé ẹ mọ̀ pé ní ìyàwó àtọmọ nílé àti ẹbí tó ń tọ́jú? Ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyí pé ó ṣẹlẹ̀ ní court nígbà tí wọ́n lọ sí court. Wọ́n ní adájọ́ ní kó lọ mú 2 million wá láti gba bail wọn. Pé ẹ̀ṣẹ̀ tí wọ́n dẹ̀ ṣẹ̀ yìí pé 1 year in prison ní ẹ̀ṣẹ̀ yẹn. So wọ́n ní ẹ̀wọ̀n ọdún kan ní ẹ̀ṣẹ̀ yẹn. Pé tí wọ́n bá dẹ̀ ti rí owó tí wọ́n á fi gba bail wọn àti àwọn onídùúró méjì kan san owó yẹn kan padà sí inú ẹ̀wọ̀n. Ẹ̀yin èèyàn lé a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́, àmín.